الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الملك وكبره تكبيرا الله اكبر الله أكبر الله اكبر الله أكبر الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا اله الا الله لا نعبد الا اياه ربنا لك الحمد سرا وجهرا لك الحمد دوما وكرا لك الحمد شعرا ونثرا لك الحمد يوم ان كفر كثير من الناس ولسلطنا للاسلام لك الحمد يوم ان ضل كثير من الناس وهديتنا للايمان لك الحمد يوم ان جاع كثير من الناس وأطعمتنا من رزقك لك الحمد يوم ان نام كثير من الناس وأقمتنا بين يديك من فضلك لك الحمد كثيرا لك الشكر كثيرا الله اكبر الله أكبر الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا اله الا الله ولا نعبد الا اياه. nǹkan kan yìí àwọn náà ní ìdí lùgbèsè ayé wa a ní ìdí kankan yìí lùgbèsè ayé wa tá a bá ti ní nǹkan yìí àwọn náà a sì dáadáa tẹ̀sẹ̀ nù àwọn náà sì dáadáa fún ẹ̀ fọlọ́n nípasẹ̀ pé ara wa gbé yí padà àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn náà tó yí padà ìbọ̀rọ̀ ìtawà bẹ́ẹ̀ ló kò yí padà àbí Ibrahim alayhi salam ọlọ́run kò ní nǹkan tó pàtàkì kí ni nǹkan náà nǹkan ńlá kan ní ọmọ ìyá mi wọ́n pè ní àtọ́bẹ̀hìyà àtọ́bẹ̀hìyà tọ́bẹ̀hìyà kí èyí ó rẹ̀ ilẹ̀ pọ̀ lọ́run wípé nǹkan bá ṣẹlẹ̀ ó sì kí ni ó ṣẹlẹ̀ nípa náà sáré àlà ó fura ó ju ara nílẹ̀ fún ọlọ́run tọ́bẹ̀hìyà àgbébọ̀ ara mi tó bá jẹ́ pé kí n kú ni ọlọ́run ti yá tẹ́bí ìyàmù tó fa tẹ́bí ẹ̀dá sí pé à ń kú ẹran iléyá wọ́n bí i dédúró yìí wọ́n náà bá ẹ̀kọ́ tó lẹ́yìn ọ̀pọ̀ wọn ní tó jẹ́ òkè ìṣòro tí ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan jà lóhun pẹ̀lú sọ́dí pẹ̀tẹ́lẹ̀ wọ́n lóhun Ibrahim ibi tó fa àwọn amọ̀lẹ́bí ẹ̀ sí àyè tó lé ní tí ló ti bẹ̀rẹ̀ sí ọlọ́run àyè tó lé ní àmọ́ tí wọ́n wá ṣe fún ọlọ́run wá sàánú ẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run wá sọ tọ́pọ̀ nǹkan ìbẹ̀rù náà ṣùgbọ́n àmọ́kànlá fẹ́ wá lò ń bẹ̀ ẹ̀mọ̀ yára wọ́n sọ wípé ẹ jẹ́ kálukú wa ká tẹ àárẹ̀ fún lọ́wọ́ fún àárẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ló fi ráyè padà níbi sí ayé ẹ̀ kálukú wa làwọn orí ọlọ́run àwọn wá kí àwọn wá iṣẹ́ ìyanu wọ́n tọ́ wá ṣe ìyanu fọ́lọ́run kí ló ṣe fọ́lọ́run àwọn kan lọ́wọ́ ṣiṣẹ́ ìyanu ó ṣe ìyanu gbèsè ayé rẹ̀ ìrún wákàtí márùn-ún ọgbà tó ń kí ẹlòmíì tí ọ̀rọ̀ pọ̀ yóò bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́ ó sì pè wọ́n ọmọ yìí pé ọlọ́sìn wọ́n kọ́ lọ́wọ́ ṣiṣẹ́ ìyanu ṣe gbèsè ayé wọ́n lọ́wọ́ bá ṣiṣẹ́ ìyanu fún yàn ó lè má ṣe wọ́n ó lè fọ́ ọlọ́run kan kún ẹ̀tọ́ lọ́wọ́ sílẹ̀ ìyàmọ́ fún ẹgbà tí kìíní ẹgbà ọlọ́run tó lè bàbá náà lè ní rẹ̀ ọjọ́ pẹ̀lú ọlọ́run yìí ní ọlọ́run iṣẹ́ tó bá kúrú lórí ẹ̀ ó ti kọkù sí wàhálà wọ́n kọ́ lọ́mọ sí ìyanu lára rẹ̀ bó ti lérò gan ọ̀pọ̀lọpọ̀ wa àtúbọ̀ àwọn ọmọ wa àṣetán láti ṣetán bí díyà láti ju àwọn ọmọ wa lè fún tọ́lọ́run pé òwò síbi tọ́lọ́run sáà ní nígbò káwọn ọmọ kápẹ́ wọ́n náà bá ọmọ tí wọ́n lékún ní ìmánì àti ọmọ ìmánì àwọn ọmọ jẹ́ òbí mi ọ̀pọ̀ tí wọ́n bá ní wọlé ní kọ́mọ rẹ̀ máa múra ìsìláàmù kó yọ ọmọ rẹ̀ bìnrin kọ́mọ rẹ̀ múra ìsìláàmù kọ́wọ́ ìjáàbù ọ̀pọ̀ tí bóbi mi nínú ìjà bẹ́ẹ̀ tani mo ṣe àríbí ayé tí wọ́n bá yẹ̀ ṣe kí ìyàwó máa wí bẹ́ẹ̀ fọ́ mọ́ kí bàbá máa wí bẹ́ẹ̀ fọ́ mọ́ kọ́mọ sí lọ́wọ́ sọ́kàn àwọn kọ́lọ́ ṣe ìyàwó ìgbìyànjú ayé ọ̀pọ̀ ìgbìyànjú ayé rẹ̀ jẹ́ nu bákan náà ẹmọ ìyá àgbẹ̀ jẹ́ ìjà bàbàrà ọlọ́run lébi wa tó má jẹ́ tọ́lọ́run ìjà àti síwájú gbogbo yòókù káṣọ́ di ìkẹ́lẹ̀ kejì gbogbo tó jẹ́ tọ́lọ́run ní àtiwájú ẹmọ ìyá mi lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ ẹsẹ̀sì ọlọ́run ní ẹ̀bẹ̀ wọ́n tó pé wọ́n tó fún ìfẹ́ yẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ní gbàgbọ́ tó bá lè ṣe
yá àṣàdúrà pé tó bẹ́ẹ̀ ti tó náà ràn lọ́wọ́ o. àbúkọ́ ọmọ kí ẹ kọ́ mọ́ sí dáadáa wọ́n fẹ́ máa kúnlẹ̀ mọ́ ẹni wọ́n rí tó bá yẹ ṣẹṣẹ́ ti tọ́lọ́ ìyá rẹ̀ wà jẹ́ wọ́n sí. ọlọ́wọ́ sí tó bá yẹ ṣe àbúkọ́ ti kí sí ọlọ́run lẹ́yìn láti bẹ̀rẹ̀ yá ọlọ́run tẹ̀lé tó tọ́lọ́ sáà náà ló ti parí ẹmọ ìyá mi ẹ jẹ́ ká wọ ọkàn wa dáadáa ká tó ọkàn wa sí títọ́ lọ́hùn ẹ jẹ́ ká wọ́n tìmọ́tọ́ lọ́hùn káyé tó awáyé kìlà ní bẹ́ẹ̀. àdínàgbà sí náà ni àbí gbogbo ara ti darúgbó pípa àṣà àwáyé ni bẹ́ẹ̀ àwáyé ẹ̀jẹ̀ awàtọ̀ lọ́hùn ẹ̀jẹ̀ padà sí ibi ìtọ́ lọ́hùn wa subhanahu wa ta'ala. Wọ́n sọ́nà ìpàálì pàtàkì wọ́n sọ ń pàálì bí wà Ibrahim wọ́n ní pé Ibrahim ọmọ yẹ́ ọjọ́ bá ń mú إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. أعوذ بالله من الشيطان الرجيم ومن يعظم عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. wípé ilẹ̀ Ibrahim káàlà ohun mọ̀tá àkọ́ ọ̀tá ìlà ìfà ọdún láàrín. ولم يكن من المشركين شاكرا لأنعمه كما وهداه إلى صراط مستقيم. ẹmọ yáà ni sẹ́ni sókè àtàrí Ibrahim fẹ́ ká mú nǹkan tó pọ̀ mbẹ́. ayà yìí wọ́n bá sọ àwọn tí Ibrahim ṣe fọ́lọ́hùn ọlọ́run wá sọ tó fi sílẹ̀ sá ẹjá pẹ̀lú ẹjá fi sí wọn. wọ́n ní pé ilẹ̀ Ibrahim Ibrahim táà ń rí àwọn jàmáà rẹ̀ láàrin orílẹ̀-èdè kan Ibrahim nìkan ló jẹ́ ní ọlọ́run. ọlọ́run kan ló jẹ́ ní ọlọ́run wọ́n ní ẹ̀fọ́ bá jẹ́ kó wọ́n nìkan ló ń sọ́lọ́ lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ mọ́pàá wọ́n lè yá mọ́mí ó mọ̀ ní ọlù ká lè láàyè ó tọ́ fọ́lọ́ ìsinmi yóò kú lónìí àjọ̀sí ló yá ni wọ́n tún délé ó tún parapọ̀ iye bọ́ rẹ̀ gbèsè bẹ́ẹ̀ ó mọ̀ tá Ibrahim nìkan ọ̀pọ̀ nìkan ni ó dúró fọ́lọ́ ọlọ́run sì bó ti yín owó wọ́n pé ọlù ká lè láàyè àní alẹ́ nìkan lọ jẹ́ ni ọlọ́run náà wọ́n yẹn rẹ̀ ẹ̀wọ̀n tó mọ̀ bá ń bàbá jẹ́ ẹni tí bàbá bá ń pa ààrẹ tí o tọ́lọ̀ sí ààrẹ tí o ọmọ tó mọ̀ pé ìbànújẹ́ ti ń pa ìbànújẹ́ àwọn èèyàn rẹ̀ ti pọ̀ fún ọ̀dọ̀ ráyè sí náà ṣáàtì ọ̀rẹ́ ni wọ́n lè ìbọn ilẹ̀ yìí wọ́n ní pé máa dúpẹ́ fọ́lọ́run gbogbo ìdápátá ó kéré ní ó tóbi ní ìpọ̀ kálẹ̀ fún ọdún lórí ẹ̀ ìṣàbá wà dáa ìlànṣẹ́ ọlọ́run wa tó wá fi ṣe ìgbẹ̀rù lẹ́sẹ̀ ni pé ó ṣe é ní ẹ̀sà ó wá tán sọ́nà ẹgbẹ́ Hanif ẹ̀ẹ́dì tó tọ́lọ ìfọ́sọ́njọ́ sí lọ́nà tó sọ́kọ́nà fún ọlọ́ọ̀bá nígbà ìbílẹ̀ rẹ̀ fún ṣàyàjì bẹ́ẹ̀ wọ́n nílò ọ̀dọ́gbà ní ọmọ tó ti tó sọ́nà ó sì jẹ́ àlọ́ fọ́lọ́ fún ọ̀sọ́nà wọ́n pé ṣàbáyé wọ́n ní pé kí ni àmì ẹ̀wọ̀n bí i. Ní tí àdéhùn ìmọ̀ ìtọ́ wà lọ́wọ́ ẹ̀sìn kìíní, ó
owó ìtọ́kọ̀ wá dáadáa ọlọ́run ló sì fún dáadáa ìwọ náà wá dáadáa ọlọ́run fún ní dáadáa lọ́kọ̀ sọ́nà ọlọ́run ẹ̀wọ̀n náà kọ́tọ́ fún bẹ̀rẹ̀ yà lóṣẹ́ rí ọlọ́run sàmú wa o ẹ̀wọ̀n èdè yíká sí ọdún sọ́dún fẹ́ẹ̀rẹ̀ tí ó sọ̀rọ̀ fún ìrànlẹ́ ìtàrí ẹ̀yìn bá lọ fẹ́ẹ̀ sọ̀rọ̀ fún ìyà wọ́n yí bá péjọ pé àlẹ́ sọ̀rọ̀ fún àmọ́rí fẹ́ afẹ́ sọ̀rọ̀ fún àmọ́rí tọ́lọ̀ bá ní òní tẹ̀lọ́wọ́ yẹ́tẹ̀lọ́wọ́ bí kò lè tẹ̀ lọ́wọ́ tẹ̀lọ́wọ́ sí àbẹ́tọ́ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ní ìgbẹ̀ kejì tọ́lọ̀ bá ní kò fẹ́ ara ní ẹnìkan tọ́lọ̀ fẹ́ jẹ wàhálà sí ẹnìkan láyé sáwọ́ ọ̀nà kọ́mọ́pọ̀ ní wàhálà yìí tó bá yé bá dìde yọ́ padà sí kéde ẹ̀fà ẹ̀kọ́ ní wàhálà tálọ́jọ́ kan kẹ́yìn wọ́n jẹ́ méjì àbẹ̀rù kan mọ́ ẹ̀yà ajá dúró tọ́lọ́ fàálẹ̀ sáyẹ̀nsì fún pé tó bí ẹ̀bá dúró tì káàfin ilẹ̀ tọ́bùsẹ̀ sára bí ìbọ̀rí ìmàlẹ́ ìsìnkú 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 àwọn ọlọ́bà sọ́rọ̀ ìkárí pé kí ni owó ní pé wà á káyé náà òbí dúníyà hasanata wà iná owó bíyà àti ìlànà sọ̀rọ̀ àjẹ́kú tó ti ìbọ̀rí ìmàláyé ọkùn dáadáa láyé kódà ojú òtí ìbọ̀rí ìmàláyé ọba fi jáde kìámọ̀ nǹkan ojú ètì ìlàyé tó ní ó ti jáde kìámọ̀ ẹ̀hán ẹgbẹ́ ayé ìyàwó rẹ̀ fẹ́ pé ó burúkú jáde kìámọ̀ ó lọ sí ìdábẹ̀ ẹ̀ ní o àyíkọ̀ yìí lọ́wọ́ ní pé wà á tẹ́ náà òfin ìdúnyá àsánàká akún dáadáa láyé wọ́n dákọ̀ ìbọ̀rí náà tó ń dákọ̀ ìbọ̀rí náà ní sílámù ní ẹ̀rẹ́ ìsọ́tọ̀ sílá إلى آخرة من الصالحين. Ọjọ́ àjáde kìámà, ó ń dábà á fi sí ikọ̀ àwọn ẹni tó ga, kò ní sí lọ́dọ̀ àwọn tí ọlọ́wọ́ sàkẹ́ ọkùnrin wálẹ̀. Ipò tó ga lọ́wà, àwọn ọmọ èèyàn tẹ́ wo láyé, ó ní kẹ́mọ̀ ọ̀hún sẹ́ o, ẹ̀mí ẹ̀ sọ lèyí náà, títí ìbẹ̀rẹ̀ náà wá lórí. Nígbà tí ó tó tọrọ ọmọ, kí ni wá, wọ́n bí abúlé yìí ni, ẹ̀mí ẹ̀ sọ lèyí. Wọ́n tó ń wọ́n mọ́ ọlọ́run fún ọmọ lásán o olówó àwọn fún ọmọ lásán o ní ọlọ́run láti àbí ní ìrìnà sọ lè rí wọ́n lọ́wọ́ bá ó lè ní ọmọ tẹ́ pé ní àwọn ẹni eré ní ó ṣe kí sọmọ lásán ó fi jẹ́ pàwọn náà wọ́n náà mọ́ tọrọ dáadáa ẹgbẹ́ ìbá tọrọ ọlọ́run kí ni ọlọ́run fún ọ bá sì fọlọ́run sí ọba o tó bá fọlọ́run sí fọlọ́run ọmọ ọdọ ọlọ́run ó sì fọlọ́run ọmọ ọdọ ọlọ́run ó tọ́ ọlọ́run sí pé wọ́n ìpàtà lọ́mọ wá lọ́wọ́ ó sì máa rí bẹ́ẹ̀ ní ọ̀bá nìyà wọ́n tọ́ bá ń fi sọ́dọ̀ ọlọ́run pátá ó dẹ̀ ní ọlọ́run o lẹ́kọ̀ọ́ ìjọ ẹjẹ́ àgbà ní ìbọn ìmọ̀ o ọlọ́run wá sọ̀rọ̀ kan kíkẹ́ àmọ́ ń yára bá lè láti rí dé lọ́ọ́ ní ilá ní ìsàfihàn àwọn ìṣàwó wọ́n làkọ́ ní sọ̀pá ẹ̀yà ìfìdíyà wàyí ìyàwó Samina Salih. Ó jẹ́ nígbà wí náà wọ́n pé ìbọn ìmọ̀ bá a ti rí tó yìí bá a ti rí tàbí pẹ̀lú ẹ̀kọ́ yìí bá a ti rí tàbí pẹ̀lú ẹ̀kọ́ yìí ẹ̀mọ̀ yára ní náà sọ pé ó ṣe dáadáa ó ṣe dáadáa ojú ọ̀nà síláàmù tó ojú ọ̀nà tó dúdú lọ Ojú ọ̀nà síláàmù. ọ̀nà wọn sọ wípé wo ẹni tó bá ní pé ó rí ìlànà ìsìláàmù lè tí ọ̀ bá ṣe lámọ́ ṣàfihàn àbúrò aláìmọ̀kẹ́ èèyàn ní ọmọgọ́ yẹn ní òṣè ìsìláàmù ṣọ́ọ̀kì ní ìsìláàmù tí ìgbà ìgbà gbé wá tó ní àmọ́sẹ̀ bọ́ ó tó tó ní tó ń forí balẹ̀ fún lámọ́ ṣàfihàn àbúrò ìgbà ìgbà ní pé ọ̀ dúrótọ́ ọlọ́run dáadáa ẹni náà ní tàbásókè dúrótọ́ ọlọ́run ẹ̀dẹ́kọ̀ọ́ ìjọba fún ọ̀bẹ̀ tàbásókè dúrótọ́ ọlọ́run ẹni tá a ní ẹdúró tiẹ̀ wò kìí sí èèyàn tó wá jẹ́ pé asọ́lé ẹ̀sìn náà tó wá jẹ́ pé bàbá wa Tinubu tó wà lórí ipò ní ìsìn ẹ̀rí pé títọ́ ní pé Tinubu tó rí ipò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò fún mọ́ ọ̀pọ̀ ẹ̀dẹ́kọ̀ọ́ ó jẹ́ bí pé ọ̀pọ̀ ní kùbáyìí ẹni ọjọ́ rẹ̀ fún ti á tún di bí pé òun gbẹ̀rẹ̀ kíni ìgbà Tinubu ẹ̀dẹ́kọ̀ọ́ láti jẹ́ láti súnmọ́ ó ti súnmọ́ ta ni ẹ̀wùn sẹ́ kọ́lé balẹ̀ pé àwọn tó jẹ́ èèyàn bàbá wa tí wọ́n ti wúlẹ̀ sọ́ọ́ ìbẹ̀rẹ̀ kan o láti fún méjì àdárí dáadáa o tí wọ́n bá jọ́ rẹ̀ bàbá Tinubu yóò tó wá lọ́rẹ̀ tó pọ̀ sí wípé ọ̀rẹ́ ta ni ọ̀rẹ́ pẹ́sẹ́yìn àbẹ́ẹ̀kọ́ ó kọ́lé balẹ̀ pé òun
tí àbá jẹ́ ẹ̀ lòdì jẹ́ pé ولقد اصطفيناك في الدنيا tó bá jẹ́ pé ẹni tí kò tún lè fẹ́nu bẹ́ẹ̀ láti mú fún àbá Buhari náà àwọn tí wọ́n kó ti àbá sí Buhari tó bá ṣe àwọn Buhari ẹ̀sẹ̀ rẹ̀ آمين àwọn tí wọ́n jẹ́ súnmọ́ rẹ̀ tí wọ́n súnmọ́ tọ́lọ́ ni wọ́n sàǹfààní tí wọ́n súnmọ́ àwọn èèyàn wọn náà ti súnmọ́ wọn gbà àbẹ́ẹ̀kọ́ ní èsì ìkọ́mọ́ nàìjíríà ní èsì ìkọ́mọ́ ó ti di pé wọn ó ti gbé ní àná bí ó ti máa rí náà lọ́nà ẹni ọjọ́ lónìí náà padà kẹrin ìtàná ẹni ó ti jẹ́ lọ́sùn kẹrin ìtàná àmọ́ ọlọ́run kọ́ ẹ má dúró tọ́ ọlọ́run orí èdè tí ó tó bá gbọ́kànlá náà tó dúró tì ojú ò lè tì ọ́ ọmọ ìyá mi náà pẹ̀lú ìjẹ́jà ìjẹ́jà nípa ìmọ̀ lé o bí àti pé tọ́lọ́ kódà kí wọ́n lè sí ọ kí wọ́n kò kẹ̀kẹ́ sí ọ dúró tọ́lọ́ ẹ bá ti dúró tọ́lọ́ ọ̀tá rẹ̀ lórí ọmọ sọkún wọ́n kà máa rẹ́rìn ti ẹ ọlọ́run tí wọ́n kó wàhálà bò sí òní mọ̀ ti ẹ kí wọ́n bá tó fọ́ bàtà ló ọ̀gá bọ́lọ̀ bí dáadáa ẹ má jẹ́ àmì kan bí ká bọ́lọ̀ bí ọmọ yá mi wọ́n tọ́ lásọ kọ́ ńlé lọ jáde àánú. Ìwọ tó lásọ kó lé kó lọ jáde àánú. Ìwọ tó lásọ kó lé lọ jáde àánú. Olóńdè kó lọ tú lọ súnmọ́ ọkùnrin kámẹ́lẹ̀ lọ wú. ìwọ tó rìn kámẹ́lẹ̀ kó lọ wú jáde. ọkàn bó sàlọ súnmọ́. ìwọ tó ń bó sọ̀rọ̀ súnmọ́. wà á bá ọkùnrin àgbàlagbà dúró. ṣé ẹ̀dẹ̀ wò ló ní lọ́dún yìí ná. wọ́n ti ẹ̀dá ọlọ́dún yìí ná. báwo ló ti ń bọ̀. kó wá wọ́n fẹsẹ̀ lọ́dún tó ń bọ̀. ó ṣiṣẹ́ ìyàtọ̀ fún ó wọn. ní kó àwọn ọmọ ṣiṣẹ́ yẹn fún wọn náà. àdúgbò ìgbà ó fi òsàálẹ̀. Ànábì Ibrahim fi òsàálẹ̀. ó sì sì yẹnu fún un. Ọlọ́run ṣe ìyanu fún un. Kí ìyanu náà? Nígbà tá a dálẹ̀, tí a rí ìyàbọ̀ náà, ògùn ọlọ́sà ọ̀pọ̀ ọdún ọlọ́kọ̀ máa jiná. wọ́n gbé Ibrahim sí wọn. Ọlọ́run ní àkọ́ náà ní lẹ́pẹ̀ ìrẹ́ bá máa di tútù. Bàbá ẹgbẹ́ Ibrahim Ọlọ́run ṣe lóhùn fún mi. Ọlọ́run bá lè ṣe lóhùn fún ọ náà. Àti ní àwọn àfáà àti ẹgbẹ́ tọ́lọ́run. Ọlọ́run fún wálẹ̀. àyẹ̀tẹ́ dẹ́jọ́ méje fún. àwọn tí wọ́n dá ẹgbẹ́ fún wọn náà gbọ́dọ̀ yẹ fún wọn. torí kó ló dá ọlọ́run ọ̀sọ̀tọ̀ sí ti kí la fẹ́ bá máa bẹ̀rẹ̀ sí. àyẹ̀tẹ́ ní pé òdì ló ti ń bọ̀. ẹni Àwọn tí tí wọ́n sọ fún ọ pé òyìnbó ní fílíbà. Wọ́n bẹ̀rẹ̀ ayé ìsìn. ẹgbẹ́ tó kọ́ lọ́wọ́ lọ́wọ́ lè sílẹ̀. ẹni tó bá tó tọ́lá wọn wá bá wọn tó nílẹ̀. Ọlọ́run bá ṣẹlẹ̀ tó mẹ́nu wa. Ọlọ́run ní ṣe ṣe fún wa. ọlọ́ọ̀bá bì ọ́. Ọlọ́run bá bì ọ́. Orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọlọ́run bá ní ìfọ̀ ẹ̀bálẹ̀ bẹ́ẹ̀. Ìjọba tí ń bẹ yìí ṣe. Ọlọ́run bá máa ń ṣe dáadáa. Gbogbo olúwa ní kọ̀ọ̀kan wá. Ọlọ́run bá máa rí àyọ̀ àtàlàfíà ń bẹ̀. Kọ̀ wá sàlékún máa ní wa. Ọlọ́run bá ṣe ní ọjọ́ sí ọdún ìwé láti máa fún wa.